That's all. Oh, sorry. No. Muimbara. Look at my beauty. Thank you. I'm going to get there by mine. Say my thing, my date. Share my date. Share my date. Give me a say. Are you normal? Normal. Whoop. To pass my shape, but I joke see. You be that way. I'm the king of this guy. These days. I'm the king of. Where am I going to do? You know. I'm the king of boys. Go. The man wa aka Tatabondu. I'm the king of boys. Because no one can say no man say. Because no man can say one say. So if I balẹ̀, I told you. Mo ṣe ń bọ̀ lọ́kàn mo ti rí ìbejì lára yín. Mo ti rí ìbejì lára yín. Mo gbé o. Fọ́gá ẹ dá mi lóhùn ẹ ti kọ́ ẹgbẹ́ ni wọ́n bá bá ẹ jọ. Wà àlàyé wọ́n máa disturb àwọn customer yín bẹ̀ wá kó sọ fún ètò ń pariwo mẹ́ wà kí ló ń ṣí yẹ. Ẹ̀wà dẹ́ fara orí ẹ̀yìn òdo àrùn. Màmá mo ti parí táyà yín ma. Ẹ ṣe gan-an. Mo mọ ẹgbà ṣé ń gbà. Ok ma ẹ ṣe gan-an. Ẹ̀wà bí ẹ̀gàn ajé. Ẹ̀gbọ́n. Kí ló ṣẹlẹ̀? Ṣé rí pé ẹ̀gọ̀ gan. Àmì ìlú gan. Ẹ̀gọ̀ gidi gan. Ṣé bẹ́ẹ̀ kúrú tó ìnàkọ́ ní ṣe kúrú tó ní? Ẹ̀gbọ́n tẹ́ ń kọ́ ní fẹ́ bẹ́ẹ̀ fẹ́ sílé. Ṣé mo lè fẹ́ rí? Ìwọ àgọ́ àdìkọ́ ní fẹ́ ń gbá fẹ́ kan sílé. Kí ló ṣe ń tẹ̀ ṣe báyìí? Ṣé fún màá ti sọ̀mọ́ kọ́sùmà fún mi? Ṣé jáwé? Àwọn tó máa bí ti bá o ṣé ọ̀dọ̀ mo ṣe rí nìkan ni. Láyé yín mọ́ tí màá fi tí máa kú ní ìgbọ́dọ̀ ní gbé máa ti sọ̀mọ́ kọ́sùmà tí wọ́n gbé tí máa gbá etí ẹ̀ máa fẹ́ gbá lọ́dún lé. Bí ẹ ṣe bí èmi lè tó kójú dọ̀là bá bá mi máa bá. Ẹ̀gbọ́n ṣé mo kọ́ tẹ́ jọ?
ṣé wọn kọ́ tẹ́jọ́ kí mo jẹ ẹjọ́ win bàbá ẹ̀jọ̀ mi. tí n bá gbá ibi bọ́ọ̀lù ìjàgbá abẹ́ ń ṣiyè ẹ kó sí ẹ gbà báyìí. jẹ́jẹ́ mo jókòó wọ́n ní lówó bá wọlé tọ́ mi wá o lúkúlẹ̀kẹ́ ọlọ́mọ jẹ́ rògùn àká ọ̀rọ̀ tí o mọ́ tí o mẹ́jẹ kò mọ́ ní wọ́. ẹ tiẹ̀ dúró náà ọlọ́mọ mọ̀ jẹ́ pé kó jẹ́ pé ilé olówó lẹ̀jẹ̀ tálíkà mi ò gbẹ̀ sí báyìí èmi ní bílọ̀ tí máa ń sí géètì tán yín tún padà wá sínú bí náà yín tún mọ̀ ṣe cleaner láì gbàṣẹ lóko kọ́lọ́mọ bọ́ lọ́jọ́ òní kó kó mi yọ ni mo mọ̀ ẹ́ pé tó bá jẹ́ pé wọ́n fi owó san fún yàn pẹ̀lú sẹ́tẹ̀yàn ń ṣe ni sálárì oríṣi bíi ọ̀nà 5 ní ìbámu gbanú lé ṣùgbọ́n èmi náà mo fẹ́ràn lówó kówó tèmi náà lè tẹ̀ ń lọ. lọ ìyà ń jẹ àwọn ọmọ tí wọ́n mọ̀ ṣe cleaner yìí o abájọ tí ẹlòmíín ṣe mọ̀ fẹ́ sá lọ lú wọn tí èèwà mọ́. bó ṣe ṣàlàyé yẹn gbogbo ẹ̀ ló yé mi ó kàn jẹ́ pé sórí nọ́mbà 2 yẹn a sì máa nídìí láti sọ̀rọ̀ nípa ẹ̀ ó rẹ́rìn ó tọ̀rọ̀ ni ó yẹ kó mọ̀ wípé tí Dara bá dé tí mo bá ṣàlàyé gbogbo ẹ̀ fún náà nọ́mbà 2 tẹ́mi sọ yẹn náà lòun náà ṣì máa sọ̀rọ̀ nípa ẹ̀ kò sí around ni tó bá ti dé máa explain. Lukman luku dáná ó dàbí pé wọ́n ti fẹ́ ẹnìkan ti dẹnu géètì o. ọ̀gá madam ọ̀gá dáná ọ̀gá èmi mo ti mọ̀. kí ló ń ṣe ń bẹ̀ yẹn. iṣẹ́ tẹ gbélé mi lọ́wọ́ iṣẹ́ tó wà important náà mò ń ṣe. so wàá gbọ́ pé mọ́tò hàn látàárọ̀. mo ní kí n yanjú kéèsì eléyìí kí n tó wá lọlé. Fool, go and open the gate, come on. Go. Yes, sir. Go. Yes, sir. Ẹ má bínú. Owó ṣe é ṣe. Ẹ má. Ó ṣe balabala. Ẹ rà. Ẹ káàbọ̀ ẹ ra ló ní ẹ ṣe ò mọ̀ kó ń ló ń bọ̀ lọ dúró sẹ́yìn kò lè. ẹ má bínú sá it's not the best. ẹ má bínú ẹ káàbọ̀. let's go hàn látàrọ̀ tẹ̀ ṣì ké. ibẹ̀ yìí náà lẹ gbéṣẹ́ fún mi lẹ́yìn lọ iṣẹ́ náà mò ń ṣe kiri mo sì ń sáré jànàjànà bọ̀ ìwọ. o ti ríṣẹ́ sí mi epo. ọmọ yìí ṣọmọ àlè káàbọ̀ ọkọ mi. Dara. òun náà ló wọlé mi wàá understand ní tó ń ṣẹlẹ̀ jọ jẹ́ ká sọ̀rọ̀ later jọ mi wàá understand nǹkan tó ń ṣẹlẹ̀. Dara kí ló ṣọmọdé yìí. Dara. ọ̀gá mi gbọ́rọ̀. Màá sort it out. mi gbọ́ sá. Màá sort it out. Dara. 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 mi ò gbọ́ dẹ́ sọ. Àní màá lọ bí nǹkan tó ṣe kó o relax. ti padà di. Ó máa là pẹ̀lẹ́. mi ò gbọ́rọ̀ mọ́. ọ̀fẹ́ǹsì méjì tọ̀ntọ̀ láàrin ìṣẹ́jú kan lórí pé ní kí n má lọ lè ṣe iṣẹ́ ń bẹ̀ kí n má nulẹ̀. èmi kan náà mò ń sí géètì èmi kan náà tún ní gádínà èmi kan náà tún ní mò ń tún inú ọgbà ṣe tèmi má bá mi o ọ̀sà mi létí etí mi o etí mi. Ṣílẹ̀kùn iná o kí ló ṣe ẹ́ tó tilẹ̀kùn mọ́rí. Dara ṣé ò gbóhùn mi ni. ẹ gbà mí. Dara. Ṣílẹ̀kùn now. I mean, whatever the problem is, why are ṣílẹ̀kùn now? àbí. Dara. Ọmọ Dara. Àrẹ̀sà. Àjẹjẹ́ ojú ti lálọ́.
Whatever the problem is, ṣáà tiẹ̀ sílẹ̀ kò fún wa náà. Dara, kí ló ṣẹlẹ̀ náà? I mean, this is not you. Kí ló dé? Kí ló ṣe ẹ̀ bá wa sọ̀rọ̀? Yes. Ta ni mo ṣe? Ṣé mi ò dá lọ́mọbìnrin ni? Of course you are beautiful. Bọ́ kí ló wá dé tó yẹ pé àwọn ọkùnrin tó ń approach mi, àwọn bí arọ, bí àbùkí, àwọn disable. Why? Hello Dixon. Time ti ń lọ over 2 hours láti wà ń bí now. Máa bọ̀, ìwọ là ń dúró dè now. Okay. Kí ló sọ? Ó lóun ti fẹ́ débi. Lágo mélòó? Èmi rò pé mo lè dúró. Tómilọ́lá ti ń pẹ́ jù. Ó mọ̀ pé mi ń rìnrìn alẹ́. Fọlá, take it easy now. Torí ó máa débi. Lórí pàǹdúró dọkùnrin. Ó Fọlá Dara, jẹ́ kí n lo restroom wọn. Má pẹ́. Àdéhùn jókòó dé yàn kan látàárọ̀. Ìmọ̀ rúurú. Hello, mama. Ara ìsafara. Mo tún dúró dé níta látẹ̀kàn. Mo wá ẹsẹ̀ kúkú jáde. Kò jáde. That's what mo ṣe wọlé wá bẹ̀rẹ̀. Ẹ̀ ń dúró dè mí níta. Fún kí ni? Mo àgbà ìbítí tó náà bá fún ẹ. Mo fẹ́ fi ẹ́ ṣaya. Mo dáràn. Ẹ ṣe kí ni? Mo fẹ́ fi ẹ́ ṣaya. Tómilọ́lá wàá bá mi ń ta. Mo kú o. Dara, sori bó ṣe wọ Ọlọ́run ló máa ń ṣọlá ẹ̀. You are a beautiful woman. So because you are beautiful, kò sí ọkùnrin tí ò ní ambition pé kò ń súnmọ́ ẹ̀ kò fẹ́ fẹ́. Àwọn náà feel pé ó yẹ káwọn fẹ́ nǹkan tó dáa. Wọ́n ṣe ń pè ẹ́ ló ṣe jẹ́ pé wọ́n súnmọ́ ẹ̀. Bẹ́ẹ̀ wọ́n ti gbàgbé pé ẹ̀ sí level kan náà. They are never do well. You are a very rich girl. You understand? So tó bá wá bá ẹ yẹn, ìyẹn ò mí pé bóyá lọ́ọ̀kẹ́ ló ń fà wọ́n mọ́ra. No. She'll be very sorry. The good ones, the handsome ones, the rich ones. Wọ́n máa bá wọn lọ. Call me my darling. Kọ́tí ń bọ̀. Tó máa nífẹ̀ẹ́ tí òun náà dẹ̀ máa nífẹ̀ẹ́. Tó máa wà títí dọjọ́ alẹ́. No, it's okay. Bọ́ọ̀lù sọ ló bá sọ òun ń gbọ́ èmi ń gbọ́. Démi kàn wọ́n ni pé èmi ò lówó tí mo lè fún tí mo lè yá ẹ̀ débi pé màá ní mo fẹ́ fún ẹ lówó. Ó mọ ọkọ tó máa ṣẹlẹ̀ mo fẹ́ bá ìyá ẹ sọ̀rọ̀ mo sì máa pín ẹ padà. Tani ìyá Dara náà tani mo tó fẹ́ pè ní ìyá ẹ. O rò pé mi jọ ìwọ tó wọ́n ta burúkú. Màá pín ẹ padà jọ. Jọ má bínú jàre. Sorry, mo pẹ́ wà lórí fóònù. N tí ẹ ti kọ̀ tẹ́. Daddy Dara, mo rí pé ẹ sọ nǹkan kan sí ọ̀rọ̀ ọmọdé yìí. Ọ̀rọ̀ Dara. Bẹ́ẹ̀ ni. Èwo ń bẹ. Ọ̀rọ̀ tó ṣàlàyé fún wa náà ni tó ń pa ọmọ ìlẹ́kùn. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yìí. Ẹ wò bí mi ṣe ń wọ̀ ọ̀rọ̀ yìí mi ò rí bẹ́ẹ̀ ní kó natural. Ó kàn fọkàn kan gbé nígbà tá a fọ̀rọ̀ tútù tá a fi tù lọ́kàn. Ṣorí nǹkan tó ń sọ ti yé mi. Kò sí nǹkan tí ò natural ń bẹ. Tí a bá ti nígbàgbọ́ pé God's time is the best. Kò sí nǹkan tí ò natural ń bẹ. Ṣorí tí ọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ yẹn irú nǹkan tó ń ṣe òun sìn àwọn tó ń ò fẹ́ ló wá ń bá àwọn tó ń kó fẹ́ wọn approach ẹ̀ fine. Ìyá dẹ̀ gbàdúrà sí Ọlọ́run máa ń gbàdúrà náà gbogbo nǹkan tí tó dàbí ó bend Ọlọ́run á dẹ̀ straighten ẹ̀ fún wa that's it. Yes, God's time is the best. Bó ṣe jẹ́ pé mi náà gbàgbọ́ wípé God's time is the best. That's it. But you as the head of the house. Yes. Mo expect àwọn nǹkan kan ó yẹ kẹ́ ẹ ṣe.
lóòótọ́ à ń gbàdúrà tá a bá ń gbàdúrà náà ó yẹ ká gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ náà làdúrà, ká máa gbàwẹ̀, ká máa gbàdúrà, ká máa gbàwẹ̀. Tó bá yá gbogbo nǹkan tí ó dàbí ó rí gbàgàgbàgà rẹ̀ straight. Sori ìgbésẹ̀ tèmi mọ̀ tó yẹ ká gbé as the head of the house ni ká gbàdúrà, ká gbàwẹ̀, kí wọ́n máa gbàwẹ̀, kí wọ́n máa gbàdúrà, kí wọ́n máa gbàwẹ̀, kí wọ́n máa gbàdúrà. Finito. Àwẹ̀. Àwẹ̀ àtàdúrà. Ṣẹ́yìn ń gbàwẹ̀ ni. Ló wà ń bẹ ìwà gbàwẹ̀ èmi á máa gbàdúrà. Méjèèjì adé pàdé ara wọn abọ́ náà lé ọlọ́run adé gbọ́ gbogbo ẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí adé bọ́ sí. Ẹ wo ṣé kí n má parọ́ fún yín inú tèmi ò dùn o ẹ̀rù dẹ̀ ń bà mí o. Má bẹ̀rù ó jẹ́ ká gbàdúrà àdúrà tàwẹ̀ ló lè ṣe é. Yes bó bá ní ká bẹ̀rẹ̀ lé ilẹ̀ tíṣú lé ní bó bá ní ká bẹ̀rẹ̀ láàárọ̀ la ká bẹ̀rẹ̀ kí wọ́n máa gbàwẹ̀ kí mi máa gbàdúrà. Okay. Oh, serious. Gbogbo nǹkan ló wà ní tó bá fẹ́ ni kó sọ. Folashade, why are you crying? Shade? Folashade. Folashade? Shade? O lè má fẹ́ mi lẹ́yìn síta. Èyí tó ń ṣe yìí, ọjọ́ ìní ò kì í ṣọjọ́ tó ń ṣe yìí. Honestly, àsìkò ẹ̀ ò tó rárá. Sórí tí àsìkò ẹ̀ bá tó tọ́jọ́ yẹn bá pé èmi àti ẹjọ́ máa mọ̀ pé ọjọ́ yẹn ti pé àsìkò dẹ̀ ti tó. Èyí tó ń ṣe ló yẹ kó kọ́ reserve o. Now is not the right time. Sórí jọ́ tásìkò ẹ̀ bá tó máa bẹ́ẹ̀ gbé garawa báyìí máa gbé síwájú ẹ̀ wá sun àsúnyẹ ikú yẹn. Matter of fact wá sún garawa yẹn máa kún àkúnwọ́ sílẹ̀ torí mo mọ àwọn tó ní ìdomi ojú tí mo lè ta fún. Orí ọ̀rẹ́ ti dàbí ọ̀rọ̀ kété ó dé gba látẹ ó káwọlé rí ṣé bí mò ń sọ fún àbí ó lẹ́nu mi rùn ọmọ tó bá ti sọ pé nu òbí ń rùn ń tó máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ wọn náà nìyí. Anyway uncle ẹ̀ lóun fẹ́ jẹun tó bá sun àsúnyẹ ẹgbẹ́ kó kọjá sí kitchen kó lọ dáná fàbúrò tèmi idiot. Yá mi ò kìlọ̀ fún ẹ tẹ́lẹ̀ wọ́n á sunkún òṣì. Folashade, sister àti convincing, talk to me. Kí ni problem? You are just crying. Folashade, I am talking to you. Well, since you decide you are not going to tell me what happened. No matter what happened, just take it easy. Any problem tó bá ti wà, solution ti wà fún. Is that point there? Sis, please, go to the kitchen and prepare something for me. We will talk later. I'll take you out. Don't worry. Folashade. Madam. Era. Báwo ni? Ẹ káàbọ̀. Nígbà tó tún kí mi ní ẹ̀rọ ra, ẹ mélòó ló fẹ́ kí mi ṣe bó kí mi tó wọlé? Mo mọ̀ọ́mọ̀ ni. Mo mọ̀ọ́mọ̀ ìdínú tó jẹ́ kí n tún da yín dúró. Ó dàbí pé sẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí. Ẹ ti mọ̀ sí àìní mọ̀ sí mò ní tọ́ sí yín. Àmín. Bẹ́ẹ̀ bá ń lọ rí báyẹn mọ̀ bọ̀ rí ni. Lúkú, jẹ́ ká sọ nǹkan tó fẹ́ sọ gidi gangan. Mo fẹ́ rí yín ni. Ẹ ti tètè gbàgbé ọ̀rọ̀ ẹ mọ̀ ń yára gbàgbé níjọ́ tẹ wá bí kan yìí tẹ fi lọ sẹ́mi pé ẹ̀ ń kánjú bẹ́ẹ̀ ṣe ń kánjú lẹ́yìn sọ pé tí n bá padà wá ní màá rí ẹyọnú kíní wò ẹ̀ rí nǹkan kan ẹ sàlẹ̀ fẹ́ rí mi ẹ fẹ́ rí mi ẹ fẹ́ rí mi ẹ padà rí mi mọ́ bẹ́ẹ̀ ṣe wá dé náà ẹ tún wọlé kó mọ̀ jẹ́ pé ìkánjú náà ni ó tún bọ́ sí bẹ́ẹ̀ bá ń lọ ni mo ṣe ní pé káríra ní ìsìn. Òótọ́ ni mo ní mo fẹ́ rí ẹjọ́ ọ̀rọ̀ ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ gbọ́ àmọ̀ràn ńlá kan ni mo fẹ́ fún ẹ. ẹ wo ilẹ̀ rí ogun gbọ́ aṣọ funfun lórí bẹ́ẹ̀dì ọjọ́ méjì ẹlẹ́fẹ́ rí mi tẹ̀lé wúyẹ́ àní bẹ́ńbẹ́ lẹ́lẹ́fẹ́ fún mi ìjà ẹlẹ́fẹ́ yàn mí ní nǹkan. Owó kọ́ ni mo fẹ́ fún ẹ o àmọ̀ràn ńlá ni mo fẹ́ gbà ẹ́ nítorí pé ó possible kó jẹ́ pé iṣẹ́ tí Ọlọ́run kọ mọ́ ẹ látòdì ọ̀run òun ló ń ṣe yìí o mi ò wá fẹ́ kó fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá báyìí jẹun ó wù mí kó wo àjọ ńlá kan sórí tó bá ti wo àjọ yìí ká tó díjú ká tó là Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ wá kàn fowó ìṣeun rẹ̀ bí tó expect àbọ̀rọ̀ la wá sọ fọmọlúàbí o tó bá dénú ẹ̀ ó máa dòdìjì nǹkan tẹ́mi fẹ́. ṣé n tẹ́ fẹ́ rí mi fún nu oore lè mọ̀ ṣe mí yìí oore gidi ni sá oore ni bí ẹ bá mi náà dé yìí oore ni n tẹ́ fẹ́ rí mi fún nu ọ̀rọ̀ lásán lè fẹ́ bá mi sọ no problem mo gbọ́ ni ṣùgbọ́n mi ò lè gba advice yín láyé mi èmi tí wọ́n ti ṣépè fún kí tó kúrò nílùú
èpè kí n tó dé ibi bíríìjì òtódò wa mo rè kò wọbẹ̀ kí n wá lọ lè dájọ́ ó lè ń dájọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ olè ń dájọ́ iṣẹ́ tọ́mọ olè bá ṣe tó lọ dájọ́ ta ní òkò kí n wá lọ kú pín bí iná fìtílà kẹ́ni ẹlẹ́ni ó jẹsẹ́ mi èmi ẹ̀sẹ̀ inú mi ti ẹ̀dùn tẹ̀lé já mi tán tẹ́ fẹ́ sọ mo rò pé owó náà fẹ́ fún mi àbí èmi tán ń wá láwẹ́ ojú bá ràn bójú bá ràn wọ́n ni wọ́n ń wá mi wọ́n ni wọ́n lé àmì ní ọ̀sẹ̀ ìdí náà àmì náà sáńdà àmì ń yá èmi tí mo ti jápa físà ni màá fowó mi ṣe èmi ẹ̀yìn kẹ̀ wọ́n ń wá mi wọ́n ni wọ́n ń wá mi wọ́n ni wọ́n lé mi bójú bá ràn bójú bá ràn. Ojúbọ́lá mo ń dá ẹ lóhùn Ọlọ́run jẹ́ ká jèrè àwọn ọmọ wọ̀nyí o. Àmín àmín. A ní fojú sunkún kankan nínú wọn. Àmín o a kó wọn délẹ̀ lérí. Àmín. Agbára Ọlọ́run inú mi ò dùn. Kí ló fà? Kò ṣe ṣàdédé ni Dara wọlé lánàá ló bá bẹ̀rẹ̀ sí í sunkún lọ́mọ mi ń wẹkún mu bí gàrí. Kí ló ṣe? Kò ṣe èmi àti bàbá ẹ̀ bá bí léèrè àtẹ̀ nínú títí kó tó lè dá wa lóhùn pàtó ọmọ mi máa tẹnu bọ̀rọ̀ ló bá ní ta lòun ṣẹ̀ gan-an ṣóun dá lọ́mọbìnrin ni tó fi jẹ́ pé gbogbo àwọn ọkùnrin tó ń kọnu sí òun báwọn fẹ́ fẹ́ òun gbogbo wọn pátá àbíòun ni wọ́n. Àbíòun ó ní bí afọ́jú kọjú sí òun arọ àwa bá òun kóun fẹ́ fẹ́ òun ó kà mí láyà o àtẹ̀mí àti bàbá ẹ̀ ọgbọ́n la ṣàfihàn wálẹ̀ àṣà wàásù fún ló fi dákẹ́ ẹkún lánàá àmọ́ síbẹ̀síbẹ̀ ara mi ò gbé ọkàn mi ò gbà mọ́ gẹ́gẹ́ bí abiyamọ mo ṣe ní kí n pè ẹ́ Lámílọ́yẹ̀ kí ni mo fẹ́ ṣe sílé tó wà nílẹ̀ ìbàdàn. Ṣorí bá tó kọ́kọ́ pè mí ẹ̀rù bà mí wípé kí ló ń ṣe ẹ́. Ṣé kò tó torí mi? Ó tó torí o kódà ó tó nǹkan tá a máa mójútó tó bá wá mind máa mú ẹ débi kan bẹ́ẹ̀ ni tá a bá ti débẹ̀ báyìí gbogbo nǹkan tá a bá fẹ́ lọ lọ́rùn á bá wa gbọ́ wọlé tí ó ṣe fún wa ń rọrùn. Ó ní tí mi ò bá mind kí ni mo torí ẹ̀ pé ẹ síbi ká lè rọ́nà àbáyọ náà ni ọ̀rẹ́ mi mo ti rẹ́dì mi ò mind ìgbà wo ni ká lọ báyìí. àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ pé tó bá ti dọ̀la máa pè á máa pàdé. Jọ rẹ mi má jẹ jọ. Àǹtí Ṣadé ẹ ní sùúrù mọ́mí àǹtí Ṣadé mi lè fún yín ṣe mi lè fún yín ẹ ní sùúrù mọ́mí torí Ọlọ́run ẹ máa gbà mí ta ló. mọ́mí àní ẹ máa bọ̀ sẹ́ẹ̀dì àǹtí Ṣadé ti fẹ́ para ẹ máa gbà mí mọ́mí torí Ọlọ́run mọ́mí àní kẹ́ ní sùúrù mi lè fún yín mọ́mí ẹ máa bọ̀ mo ti ń pariwo látẹ̀kọ́ ẹ gbà mí ẹ wò ẹ tẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ yìí náà ẹ wò. Kí ló ṣẹlẹ̀? Àǹtí Ṣadé ni Ọlọ́run ló ní mo wọlé bá wọn wọ́n fẹ́ fọ̀bẹ para wọn. Fọláṣadé. Mọ́mì. Mo fẹ́ parẹ́. Mo fẹ́ parẹ́. Màá lọ sẹ̀. Ṣadé bèbí. Ọmọ justice tí wọ́n sọ. Ìwọ náà wẹnu ọ̀bẹ ìwò. Bíbélì sọ wípé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. Ó ní Ọlọ́run dẹ̀ kórìíra onírọ́. Ṣọ́bẹ tó fẹ́ fi parẹ́ rèé. Kí ló dé tó ń parọ́ báyìí? Ṣadé ọ̀bẹ lè ní ìwọ fẹ́ fi parẹ́. Ọ̀bẹ lè tí ò rán anything. Ṣé pò ní mo fi ń gíra mi? Abọ́ nǹkan ni ògì anything tí ò tún kankan lára mi. Nígbà tá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ nílé tó mú ṣọ́ṣọ́. Kí ni kọ́ jẹ́ gẹ́rẹ́? Kí ni hà? Tó o bá dẹ̀ rí kankan tó mú dáadáa nínú ọ̀bẹ tó wà lé tí wàá tí wọ́n méjì pé kó lọ sharpen ọ̀bẹ fẹ́ tàbí kí n ra brand new fún ẹ tó ń kọ́ even dagger wà ó wà òkè ìyẹn tiẹ̀ máa tètè yà kí ló wá ń parọ́ fún èmi ò láìkírọ̀ Ṣadé èmi ò ní o má parẹ́ ẹ o in fact ó ti ń pẹ́ jù ó gbọ́ ó ti ń pẹ́ jù eléyìí ó wá ń halẹ̀ orí ẹ ò pé lọ mú ọ̀bẹ gidi tààrà kó wá fi kúrẹ́ èmi ò ní kó má parẹ́ mi ní kó má parẹ́ Fọláṣadé tó rò lè pa mí ṣùgbọ́n mo ní ayé mi láti live ìwọ náà ní tẹ̀ láti live ìwọ náà dẹ̀ máa bímọ sọ́ni gbogbo fòrò tó bá fòrò bá jẹ́ kí sọ́fẹ́ pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún ẹ o ó yá ẹ̀ òpònú ayúràdà medicine after death ṣé n tó kàn nìyẹn àbí owó amọ̀bí òfin halẹ̀ òpònú ìyẹn gan ráyè ṣíọ̀ ọbẹ̀ eléyìí yóò mú ngbà èyí yóò mú tó ṣùgbọ́n máa dàṣẹ pé kó lọ mú ọ̀bẹ tó mú gidi sórí eléyìí
ṣe rí ó ló kú lẹ́nu bí nǹkan burúkú yìí lọ mú ọ̀bẹ gidi kan wá pè mí pé o ti gún rẹ idiot ó dẹ̀ ń fòrò ẹ̀mí mi ìyẹn náà dẹ̀ ń pariwo mọ́mí. Ẹ̀tàn is the order of the day o. Ṣèbílẹ̀ ayé lọ́wọ́ ayé sá o. Ẹ̀dá ayé ṣáda ṣe o. Torí ọláyé. Láìdé, báwo ni? Wọ́n mi fọlá dára nǹkan. Àwọn náà là ń dúró de wọn sí àrà ni. Mo fẹ́ ṣe báyìí o. Kí ló wá ṣe yín lójú báyìí? Ṣé bí àbáyé ló tún gbé ṣe ẹ̀dí bó ṣe máa ń ṣe? Owó ló béèrè lọ́wọ́ mi, kúdé sí òkọ̀ọ̀kan lọ́wọ́ mi. Bó ṣe bẹ̀rẹ̀ sí náà mi nìyẹn. Eré mu tiẹ̀ kọ́kọ́ pé kò bó kò ní gbogbo ara mi. Tí bá ṣèyìn mi fún ẹ báyìí, wá káàánú mi. Torí ẹ̀ mo ṣe wá bá mọ́ mi fọlá dára. Bí wọ́n ti lè rówó àjọ mi kó fún mi, kí n tiẹ̀ kó fún kó má lù mí pa sínú ilé. Ó dáa. Ẹ sọ fún pé máa padà wá ń rọ̀lẹ́. Ẹ ṣe ti gbọ́. Má padà wá. Sista Láìdé, kí ló ṣe ń mọ̀ ẹ́? Ọkọ ẹ̀ màlúù náà. Tó pẹ̀lẹ́ o, èmi ò ní fọ́kọ tí bá dàgbà. Àwọn sọ bẹ́ẹ̀ mọ́. Kàkà kí n fẹ́ ọkọ, màá lọ fẹ́ ẹni tí ò kì í ná mi. Màá lọ fẹ́ abirùn. Ọlọ́run ò ní jẹ́. Tó jẹ́ pé èmi ni màmá dá lórí ẹ̀jẹ̀. Àfààyè mi dára rere o. Ìdálé ọlá. Ẹ kú ilé o. Ẹ káàbọ̀. Ẹ kú ilé o. Ẹ káàbọ̀ bàbá wa. Ẹ kú ilé o. Ẹ káàbọ̀ bàbá. Ìyá mẹ́yìn kò fèsì náà. Ẹ má bínú sí àgbà tí mò ń wò yín ní orí ìjókòó. Ẹ ń wò pé orí ìjókòó náà rí mú wà. Ọ̀rẹ́ ìyẹn ẹ ń wò ẹ kò rẹ̀ yẹ. Ọ̀rẹ́ èmi ṣe fẹ́ kí n pẹ́ káàbọ̀ báyìí o. Ẹ káàbọ̀ o. Ẹ káàbọ̀ o. Ọ̀rọ̀ yín kò ní dojúrú. Àṣẹ o. Wọ́n ń torí ẹ̀ sákiri ìrọ̀rùn máa padà bọ̀ sí. Àṣẹ o. Ifá gbóyin lójú ènì gbóyin láṣọ. Àṣẹ bàbá. Báwa ẹ rí ifá rán pè ní akérèfínú ṣọgbọ́n òjò nígbẹ̀dú ọ̀run parẹ́lẹ́sí ọyán òdùdù yìí ń dúró elémèrè kérú elémèrè má bàa bàjẹ́. Ifá yé mi ń dá agbénú fáríran agbénú ọ̀pẹ̀lẹ̀ dàfá. Ẹ wo dédé ń ṣọmọ yìí òun rè kọ́ sí ẹ o. Kí n bá pé iná ń jó lórí omi irú ẹ̀ rí pé kí n la mú wá. Ẹ jẹ́ àwọ̀ bàbá. Ṣé rí ẹ jẹ́ ká ṣọ́ra o dédé àwa abiyamọ pátápátá ẹ jẹ́ ká ṣọ́ra. Ọ̀rọ̀ yìí ọmọ yìí sọ líbò wà ní kékeré ọ̀rọ̀ yẹn rí àfẹ́ tiẹ̀ ẹ bá wa ọ̀rọ̀ yẹn rí àfẹ́ tirẹ̀. Ṣé rí njẹ́ o pé kó n bá dàgbà òun kò ní fọ́kọ dédé ń ẹyin kò rí kémi rí òun rẹ mo ń ṣàlàyé fún yín. Líbò wà ní kékeré òun kò fẹ́ kọ́kùnrin kan máa lù wọn òun kò fẹ́ kọ́kùnrin kan máa gbá òun kàkà kó ń tẹ ìfọkùnrin kan yìí máa fóun ṣakọ ẹni yóò máa jẹ́ pé òun rò máa pé jókòó líbẹ̀. Àṣìṣe yóò fẹnu rẹ̀ sọ yẹn rè ń kó bá Líbò wà ní kékeré èyí ṣe déédéé ọ̀rọ̀ rẹ̀ ó yẹ kéèyàn máa sọ lójú ọmọ kékeré. Ọ̀rọ̀ yìí ó gbọ́ ó ń sọ jáde èmi kò lè kí n bá dàgbà kí n bá máa dẹni ọkọ èmi kò lè la fọkùnrin kan yìí máa pàṣẹ fún mi pé kàkà kó òun fọkùnrin yìí máa lù ú àbí máa pàṣẹ fún un ó tẹ́ ń lọ́hùn kó kú fẹ́ ni iye ò jẹ́ pé bàláǹsì kódà ó ṣe mistake pé ó tẹ́ ń lọ́hùn kó ń la fẹ́ abirùn. Wọ́n sọ Líbò wà ní kékeré rẹ̀ yẹn o. Fọlá. Èmi rè mo rí ẹ̀yin kò rí o. Bàbá kí la wá fẹ́ ṣe sí ọ̀rọ̀ náà. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa ọ̀rọ̀ rẹ̀ máa lójútù. Àṣẹ. Àrẹ èmi jẹ́ pé ìyá mi á jẹ bàbá mi á jẹ ọmọ mi á jẹ ìyàwó mi á jẹ èmi gangan á jẹrẹ mi kí n bá pé ewé kan lè gbà kí n bá pè lẹ́ẹ̀kan á jẹ́ mi nígbàgbà. Báwa ṣe rí ọ̀nà méjì rọrọ rẹ̀ pín sí. Àkọ́kọ́ ṣètùtù àwọn ìyá mi fún àṣẹ nǹkan ẹ̀bẹ̀ àwọn àgbà. Ọkọ ọ̀run ìjẹ́ pé kò yẹ kó máa dà láàmú ìyẹn náà fẹ́ gbórí wọlé níbi kò tètè rẹ̀ ní yóò fẹ́ yẹ kó fẹ́ kí kò rí fẹ́. Àwa dẹ̀rù ẹgbẹ́ ọkọ ọ̀run àdìyẹn náà fún. Ká bá ṣe dédé mu pa fẹ́ ṣe
kọ́mọ yìí kò bá rí ọkọ gidi fẹ́ yé ìpàrípà ìmọ́lẹ̀ káàbọ̀ ifá ìgbénú mi èkì ìpurọ́ àárọ́kọ gidi alálùbáríkà yóò máa fẹ́ ó máa ná yín lówó ká bá ti ṣe dédé lé pátápátá ọ̀rẹ́ kékeré wa. bàbá wa ẹ ṣẹ́gun adúpẹ́ ṣé tá a bá ti ṣe ètùtù méjèèjì tẹ́ ní ká ṣe yìí ó máa rọ́kọ alálùbáríkà ọkọ tọkàn ẹ̀ máa balẹ̀ ńlẹ̀ ẹ̀ tó sì máa bá kalẹ̀ bàbá mi nǹkan tẹ́ ẹ mọ̀ ṣe rí ọ̀rẹ́ mi tó jókòó yìí igi owó ni o bẹ́ẹ̀ ni igi owó ni ìṣòro kan ṣoṣo tó ní òun ní tọmọ mi yìí tọmọ ẹ̀ tó jókòó tì ní ọmọ tèmi náà ni ṣe rí ọkọ tó bá tún wá fẹ́ ọkọ yìí ò ní mú òṣì mọ́ láyéláyé ọ̀rẹ́ mi á tọ́jú ẹ̀ ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kékeré rè tówó yẹn ń a bá fẹ́ ṣe ọ̀rẹ́ àpèké yẹn ṣáà ti jẹ́ yẹn sì ń pù jù ọ̀rẹ́ ìyá mi. ṣe rí ọmọ mi kò sí nǹkan tí mi ò lè ṣe nítorí ẹ̀ o ohun tí mo kàn fẹ́ béèrè ni wípé èló gan-an ní pàtó lẹ rò pé ó máa tó yín láti fi ṣe nǹkan méjèèjì tẹ́lẹ̀ fẹ́ ṣe fún un. ẹ ṣe ìyá mi ẹ wò àánú yín ní bíi 20,200. 50,000 péré. 50,000. yes. ẹ dẹ̀ fi pé yẹn ti tó. ìyá mi. pọ́jù bẹ́ẹ̀ lọ máa fún yín o. bàbá ò kì í ṣèyàn bẹ́ẹ̀. ìyá mi ẹ fọkàn yín balẹ̀. mo ti ń wo báǹkì tẹ́ ń lò nìyà mi. kìíní bá ń pọ́n fún fowó ránṣẹ́ sí mi rẹ yẹn àwọn aráàlú òyìnbó èmi ń jíṣẹ́ fún wọn níbi kí n kò ní kú òlìbí ọ̀rẹ́ ìkó kéré. owó máa wọnú rẹ̀. 50,000 máa wọ̀ mí sí. kẹ́ ẹ bá ti sẹ́ǹdì owó yẹn tó bá di ọ̀túnla ẹ máa padà wá ó tún sì láwọn àlàyé a máa tún padà ṣe fún yín ká bá ṣe iṣẹ́ ìtàn torí dédé rẹ̀ ló létò. dádì ẹ wò ó ti lọ sà. ó ti wọ bẹ́ẹ̀ ìyẹn dá. fóònù yín dà. ẹ̀yin ó wà nínú yàrá lọ́hùn. ọ̀dà. ó wà nínú yàrá èmi kàdé èmi kò ní kéde yẹn lẹ́ẹ̀kan lámà. àdúrà yẹn á gbà ó ìbániláyọ̀ ó nǹkan yín kò ní dojúrú o nǹkan yẹn á balẹ̀ porogodo ayé kò ní lù fún yín jó ní dámùkẹ́mu kẹ̀kẹ́ ìjójú ọjà ọ̀túnla rẹ̀ máa padà wá o. a máa wà. ká bá ṣe gbogbo iṣẹ́ ìtàn dédé ẹ̀tún létò ó lálàyé má dẹ́rẹ̀ máa ṣe fún yín. ẹ ṣé o ẹ kìlẹ̀ o ẹ káàbọ̀ o ẹ kìlẹ̀ o àdúrà rẹ̀ á gbà yá mi ní pẹ̀lẹ́ o ó dàbọ̀ o. sábà wòye náà. Ṣadé oúnjẹ ti délẹ̀ mo ti sẹ́ẹ̀tì dáhìn ẹ wá lọ jẹun àǹtí Ṣadé ẹkún yìí náà tù ní ẹ ṣe sùúrù ẹkún òun kan tó wà lẹ́sẹ̀ ti gbọ́ ẹ wá lọ jẹun sìn ẹ wá lọ jẹun mo ti sẹ́ẹ̀tì dáhìn. ẹ ṣe ẹ má wọrí mo wà ókè ẹ ṣe gan. Àníkẹ́ wà lọ jẹun àǹtí Ṣadé. àǹtí Kóbúrà mo ní mi ò jẹun ṣé nǹkan mi wà ń bẹ ni. òṣà òkè wá fàyè mi dára. Fọlá dára, mo bá ọ̀run wá fàyè mi dára rere láyé. Fọlá dára, òṣà òkè wá fàyè mi dára rere o. Nídàálé fọlá dára. Fọlá
ṣàtìrí gbogbo ilé. So once again, I will say, welcome to my humble abode. Wow. Sori, mo fẹ́ sọ àwọn kankan fún ẹ lẹ́nu. Sori, ìyá tó bí mi lọ́mọ, evangelist ni wọ́n. Bàbá mi jẹ́ adarí ìjọ, olùṣọ́. Màmí kọ́ wa bọ́n ṣe ń kọ́ ọmọ. Ọlọ́run tó wá jogún ọmọ fún wọn, àwa náà tó gbẹ̀kọ́. Tí màmí mi bá ń sọ àwọn ọ̀rọ̀ ńgbà tá a kéré, wọ́n máa ń sọ story Samson. Wọ́n ní Samson nígbà tó ń dàgbà, Ọlọ́run pọ́nlé torí pé kí ni kò tí ì mọ obìnrin. Ṣùgbọ́n ọjọ́ tó mọ obìnrin, òun láyé ẹ̀ bẹ̀rẹ̀ sí ń dorí kodò. Torí ẹ̀kọ́ tí màmí fi kọ́ wa yẹn kò jẹ́ kémi náà kí n hùwà ìbàjẹ́ rárá àti rárá. Mo tẹ̀lé ìlànà màmá mi àti bàbá mi wípé mi ò ní ṣìṣe, mi ò ní ṣìrìn. Ó ní àwọn ìjẹ́wọ́ kan tí mo fẹ́ ṣe tí ojú dẹ̀ ń tì mí àti sọ nǹkan tí mo fẹ́ sọ yìí. But promise mi pé tí n bá sọ fún ẹ ò ní rí mi gẹ́gẹ́ bí èèyàn tí ò lajú. No. Okay. Tó bá rí mi láàrin àwọn guys, mo lè máa sọ̀rọ̀ kí n máa ta fatafata. Mo ṣe round 5, mo ṣe round 7 torí pé mo fẹ́ feel among me. Mi fẹ́ kán rí mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé mo jà. Ṣùgbọ́n pé táwọn ẹgbẹ́ bá ti ń rẹ́bẹ̀ ní pé ó jà, ó máa ń jẹ́ kọ́kùnrin ní low self-esteem. But kí n má parọ́ fún ẹ, mi ò ṣe ní round 7, round 5. Mi ò ń ṣòkòbò. Nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé I'm a virgin. Wow! Are you serious? Ó rí mi bẹ́ẹ̀ ni pé mi ò mature àbí mi ò lajú. I can't believe this. Believe it, that is the truth. Oh my God. So, are you sure? Inú ẹ dùn pé mo jẹ́ virgin. Yes. I'm happy now because anything wo pé o lè wo pé ọmọkùnrin yóò lajú. Okay, show one because I love you so much and I love everything about you. Mi ò mind kó jẹ́ pé wọ́n ló máa là mí lójú. Jẹ́ kí n mọ̀. Let me feel like a man for the first time, please. Are you ready? Please. Are you sure? 100%. Yes, Tunji, I'm ready. Oh my God. Thank you. Okay, well, you know what? I'm so happy. Just feel at home. Sit, please have a seat. Let me put on the TV. Mommy. Tunji fẹ́ fi ìfẹ́ pa mí. Ọlọ́run. Ojúmọ́ kan, gift kan, ojúmọ́ kan, gift kan. Mi ìrírú Ọlọ́run rí. Àfi bíi pé torí ti Tunji gan báyìí lọ́lọ́run ṣe reserve mi látijọ́ tèmi ń sunkún tí mo ń sunkún. Mommy, bọ̀bọ́ ìfẹ́ pa mí pẹ̀lú ìfẹ́. My dear. Yes, mom. Àdúrà tá a ń gbà náà ni. Òun lọ́lọ́run dé ládé yìí. My dear. Ó mọ kankan. Ó máa ń dáa kó jẹ́ wípé ọkùnrin ló nífẹ̀ẹ́ obìnrin ju bóbìnrin ṣe nífẹ̀ẹ́ ọkùnrin lọ. Bẹ́ẹ̀ ni irú ẹ̀ lélẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin yìí. Bó ṣe wá ń fẹ́ràn ẹ̀ yìí. Èmi náà wá fẹ́ kó o máa fọgbọ́n ṣe o. Yes, mom. Ìwọ náà fẹ́ràn ẹ̀ padà o. Kó o dẹ̀ ní ìtẹríba fún. Ohun tó bá ti fẹ́, òun náà ni kó máa bá fẹ́. Yes, mom. Talk of the devil. Òun náà ló ń pè mí. Really? Òun ló ń pè mí. Kò máa ń ṣan máa lè kẹ́. Àbí o. Hello, darling. Yá yọ̀ǹda yín. Ọ̀rẹ́ mi. Túbọ̀ ẹ̀ ló darling. Hello, darling. Báwo? Ilé ni mo wà. Kó lọ sí sẹ́yìn ẹgbẹ́. Òdòdó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ò lè jẹ òdòdó. ní present wọ́n ń pè present. Present. Ẹ ǹlẹ́ màmá wa ẹ dákun ṣé àárí kínní bíi ògùrọ̀ ká mèsì kínní.
Daddy, ṣe rí kíní tẹ̀ mú Aduke's footward ló ṣe parfait náà ń pè ó dẹ̀ dá fara gan. Parfait kò ń ṣe perfume parfait tí èèyàn bá jẹun tán èèyàn lè mú as dessert tí èèyàn bá kéèyàn dẹ̀ tó jẹun ó máa ń serve as appetizer ẹ lè kọ́kọ́ jẹ́ kí inú yín lè ṣì dáadáa nǹkan tó wà fún nìyẹn. sọ gbọ́ nísìnyí Parfum. ó dáa perfume. Ṣùgbọ́n àwọn tó wà nù rẹ̀ yìí náà láti. Àgbọn wà ń bẹ bẹ́ẹ̀rì wà ń bẹ gbogbo nǹkan tó ṣara lóore ló wà ń bẹ. mo rí bẹ́ẹ̀. Aha, dádì sí dé. ẹ má bínú pé mo sáré put àwọn nǹkan together ni ẹ káàbọ̀. ẹ lẹ́sà ẹ ṣe ń sà. ṣé ẹ ń gbádùn kí tó. à ń gbà àbí ìyá tó ní. Àgbà. à ń gbà ó dà nígbà tí mo mú gan mo ti ń rí i pé mo ti ń lálàáfíà pẹ̀lẹ́ ó tún wá tutù. ló máa ń dà ní tí ọ tó bá wà tútù. ó tutù ó wọnyí ẹ ṣeun. Ẹ dàpọ̀ yìí lérí 7 up. eléyìí ti dá ọgbọ́n tó ti ṣàlàyé fún abó gbogbo ẹ̀ bó ti tù. mo sọ fún yín kó dáa. ó máa ń pa ó máa ń sì gbà mí ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ ayé yín kò ní yẹ̀ ẹ́ lẹ̀ n ta dáwọ́lé ayọ̀rí sí rere ẹ dákun àwa bẹ̀ yín lórúkọ Ọlọ́run inú wa dùn nígbà tá a débì tẹ́ fààyè gbà wá Ọlọ́run á fààyè gbẹ̀yìn náà a ti jẹ a ti mu wọ́n tún gbé kínní ìwá fún wa ẹ ti fààyè gbà wá o Ọlọ́run fààyè gbẹ̀yìn náà jù bẹ́ẹ̀ lọ ẹ dákun àwa tọrọ nǹkan kan lọ́wọ́ yín inú wo sì dùn bẹ́ẹ̀ bá lè ṣe fún wa. Kí nìyẹn dádì? ẹ dákun nígbàkigbà tó bá yá tá a bá ṣègbéyàwó àwọn ọmọ wa wọ̀nyí ẹ dákun mo fi àfọlọ́ǹbẹ̀ yín ẹ má jẹ́ kí a ṣe láláriwo. Daddy. kí ni wọ́n sì ń ṣe dáàdì ṣe mọ́ sọ. Ẹ mọ̀ sọ̀rọ̀ lọ. Ẹ mọ̀ sọ̀rọ̀ lọ. nígbà tá a bí tá a ṣe àkọsẹ̀jáyé rẹ̀ wọ́n ní kó mọ̀ sí bó bá fẹ́ ṣègbéyàwó kó mọ̀ pa láláriwo. wọ́n ti sọ nù. I don't know. My only daughter. I know bẹ jẹ́ kan tiẹ̀ bọ́rọ̀ délẹ̀ náà. wọ́n dà bá ti pa láláriwo yóò tùbà yóò tùṣẹ́ a sì fẹ́ pé ohun tá a gbọ́ yìí ká ketí ikún sí ká mọ̀ sí bẹ́ẹ̀ ẹ dákun torí lọ àbí ìyá Túnjí. Bẹ́ẹ̀ ni baálé mi ogun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́. torí náà la fi wá sọ fún yín ẹ dákun. ẹ ṣé gan sà a dúpẹ́ lọ́wọ́ yín. iṣẹ́ rí tí o ní àkọsẹ̀jáyé tẹ̀ sọ yìí since tó ti jẹ́ pé nǹkan tí ẹ ti gbọ́ tẹ́lẹ̀ ni àwa náà fara mọ́ níta kan nídìí báyìí tó yẹ kí àwa òbí àwọn méjèèjì máa ṣe ní àdúrà lọ́pọ̀lọpọ̀ so that ìbáṣepọ̀ wọn àjọgbé wọn á lè dán mọ́ránmọ́rán dọjọ́ alẹ́ ìyẹn ni a nídìí báyìí. yóò tiẹ̀ da lágbára Ọlọ́run kò ní bàjẹ́ Ẹ dákun. á bá wọn kú ọmọkùnrin á kú obìnrin. Kí leegun wa ń ṣe tí olóhùn ò lè fàárọ̀ jù àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ àdúrà ọmọ là á fi ṣe à ń ṣàdúrà fún wọn kọ́lọ́njẹ́ ọmọ wọn lórí. Ẹ ṣe mà á jèrè wọn lágbára Ọlọ́run ẹ ṣe mọ̀ gẹ́gẹ́ bí obìnrin mú mi nìkan náà ni ìgbà tẹ wá ní ká má pariwo yìí ó rí bákan lára mi kò sí nǹkan tá a rí ṣe sí torí pé ìgbé ayé ìrọ̀rùn òun náà là ń tọrọ fún wọn tó bá jẹ́ yẹn náà la máa fi ṣe sacrifice a máa yọ̀ǹda náà ni. ẹ rí i pé òun náà gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá a ti sọ lóní ó já láyà. àmì dádì nǹkan kan wá wà tí màá ṣàlàyé fún yín ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo ọmọ yìí ọmọ wa yìí ẹ̀mí bàbá ẹ̀ ni o mo ní kí n ṣe lófòfó fún yín ẹ máa yọ̀ǹda fún ṣé òun gbọ́ Túnjí anytime tí bàbá ẹ̀ bá lóun fẹ́ fojú rọmọ yọ̀ǹda ẹ o tó bá ní fẹ́ jà. kò lè bá yín kò ní jà bó ti wà yí ọmọ jẹ́jẹ́ ni bó ti wà yí ó sì tijú kò jẹ́ bó ṣe dé ètò ìṣe láì nídìí ó tijú pọ̀ lágbára lọ. kò burú kò burú kíní Ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín kalẹ̀ lágbára Ọlọ́run. ká tún máa mú kíní yìí sọ. ọmọ jẹ́jẹ́ ni ọmọ jẹ́jẹ́ ni ẹran jẹ́jẹ́ ló náà. ìmọ̀
kí n máa mú báyìí náà ni kí n máa pò pọ̀. orí bèbè ṣe mu tèmi má rò pọ̀ gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ ó ní bá ti ń ṣiṣẹ́ energy sí àwọn. energy. ó ní kíní digestion ó máa jẹ́ kéèyàn èèyàn bá mú kó tó jẹun ọ̀dẹ̀ lè jẹ́ kó tó mú. Ó ti lóyún nìyẹn. And now that you are pregnant, kò sọ láyọ̀ ní ká máa tọrọ lọ́wọ́ Ọlọ́run báyìí. Wọ́n yẹ pé wàá ṣe àmì lásán. You won't stress yourself. You won't do anything stressful at all in this house. In fact, tó bá require pé kí n máa gbóúnjẹ, kí n kúnlẹ̀ wá gbóúnjẹ ilé ẹlẹ́sẹ̀, máa ṣe. Ó tọrọ ni. Ọwọ́ kọ́ ni mo lóyún sí now. Mo need exercise. Yes, but there's a big difference between exercise and stress. Tó bá jẹun tán, o lè take walk, you can walk around the house, but not cooking, not pounding, not grinding, not doing anything stressful. Máa ṣe yẹn fún ẹ. So wá àwọn nǹkan tí mo fẹ́ ṣe ń sìn. I'm gonna transfer 500,000 naira to you. Wow. Kó lọ ra àwọn fine maternity gown yẹn. Tó bá ti wọ̀ yẹn, then kó dẹ̀ ra àwọn nǹkan díẹ̀ tó máa need. Tó bá wá need anything, just tell me. Thank you. Okay, so a bouncing baby boy, a boy that will look exactly like me. Cheers. Fọládàra. Yes, ma'am. Ẹgbẹ́ mi ń bí ìlójókòó sí tá à ń sọ̀rọ̀. Bàbá ẹ wọlé nísìn, ó ti sáré lọ́jókòó lẹ́gbẹ̀ẹ́. Kò ní ṣe bẹ́ẹ̀ tí ìwọ bá rí bàbá ẹ̀ ń sìn ṣé ò ní sáré lọ bá. Ọlọ́run tẹ̀ ní jẹ́ rí bàbá mi mọ́ lásìkò. Wo má jẹ gbàgbé nǹkan tí fẹ́ bọ́ wọn mi sọ jàre. Sórí ìwọ àti ọkọ ẹ̀ èmi àti mọ́mí ẹ̀ ti sọ àfẹ́ jà o àfẹ́ kò gbó lẹ́nu òṣàrí yẹ kó gbómi lẹ́nu rí ohun tá a sáré sọ ọ́n sìn kí la fi ṣe ẹ̀rín bẹ́ẹ̀ ló ṣe yẹ má jẹ́ kó wá fẹjọ́ ẹ̀ sùn tó bá ṣẹ̀ tí anything bá ṣẹlẹ̀ tó bá ti di òru tàbí múkúnlẹ̀ wọ́n mú yàn sí á dẹ̀ dárí jì ẹ́ ok ìyẹn la fẹ́ ọ má yẹ kó. mo tiẹ̀ mọ ọmọ tí mo bí àfi irú ẹ̀ kọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ fún ẹ níjọ́ ìyàwó ẹ̀ amínú ẹ o kò jẹ́ kó máa ríǹgì bẹ́ẹ̀ létí ẹ ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí dádì ẹ̀ ṣe sọ ní ìsìn ìtẹríba fọ́kọ ẹni ó ṣe pàtàkì gbogbo ohun tó bá ti fẹ́ òun náà ni kò máa bá fẹ́ a gbọ́dọ̀ gbọ́jà yẹn kò gbọ́dọ̀ wá fẹjọ́ ẹ̀sùn bí yẹn kárí. ní pápápá ni ò ní bá wa ṣeré díẹ̀ ni. àbí irú eré wo ló tún fẹ́ máa bá wa ṣe. Fọládàra bàbá ẹ ló miss ó miss èmi. ó ti wà nílé ọkọ ò jẹ́ kó dúró síbẹ̀ ó ti lé mi lòún wá rí ó dẹ̀ ti rí mi àbí. ó ti yé mi báyìí bàbá ẹ ló miss ó miss èmi ó yá gbé báàgì ẹ wá máa lọ ilé ọkọ ẹ ọkọ mi lọ́rùn rẹ̀ ìwọ kẹ yẹn ń sìn ẹ níta. kò kí ọkọ ẹ ṣùgbọ́n àwa náà máa wá wò ẹ. rọra ń bẹ̀ yẹn o. a miss ẹ̀yin méjèèjì o. Okay, kò sí wàhálà. I'll do something about it. Kò sí wàhálà sir. Honey. I'll call you back. Kí ló ṣẹlẹ̀? Ó mà ṣe mistake. Mo rí alert 700,000 tó ṣe mistake send sí mi. Mi ò ṣe mistake. Mo fún ẹ ni. Kí ló fẹ́ kí n fi ṣe? Ṣé wo mọ̀ wípé iyì ẹ lọ́wọ́ mi báyìí ó ju ti wúrà fàdákà tàbí òkúta iyebíye tó wù ká lè rí nílé ayé yìí ó níyì gan lọ́wọ́ mi gbogbo owó tá a dẹ̀ ń sọ yìí torí pé ẹsẹ̀ dànù lé mi ni ò ń gbàdúrà fún mi mo lè rí i pé àdúrà tó ń ṣe fún mi yẹn Ọlọ́run gbọ́ àdúrà yẹn so tí n bá fún ẹ ní 1 million mi rò pé ó pọ̀ jù nǹkan tí mo fẹ́ kó o ṣe fún mi ṣòro yín tó wà nù ẹ bá mi tọ́jú ọmọ mi dáadáa torí pé you're precious to me and my baby or my babies
are precious to me. Ṣó ti gbọ́? Ó dà pé lágbára Ọlọ́run máa sọ ẹ́ láyọ̀. Ṣó ti gbọ́? Ọkọ mi jẹ́ kí n dúpẹ́. Àbùdí ni tómi òkun, àbùdí ni tómi ọ̀sà. Òkè òkè báyìí lọ́wọ́ ẹ̀ máa lọ. Ọlọ́run á máa bá mi bùkún ẹ. Iṣẹ́ ẹ bá wa máa tẹ̀síwájú ní lórúkọ Jésù. Torí ẹni tá a ṣe lóore tí kò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù ni. Ó ò ní láti dúpẹ́ lọ́wọ́ mi. Ojúṣe mi ni mò ń ṣe. Ọkọ mi jẹ́ kí n dúpẹ́. O mọ̀ pé ẹni tí kò dúpẹ́ ẹgbẹ̀fà ó bẹ́gi dínà ẹgbẹ̀je. Dúró náà. Ṣé kò ń ṣe pé oníbàárà ẹ ti ń bó lè bọ̀? No, rárá. Tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹni tí ò dúpẹ́ ẹgbẹ̀fà bẹ́gi dínà ẹgbẹ̀je, ẹ fẹ́ gba nǹkan mi lọ́wọ́ èèyàn ni. No. Ọkọ mi, ìgbà wo la máa lọ sọ́dọ̀ àwọn dádì ká tiẹ̀ lọ kí wọn? Dádì. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé jẹ́ ká ní sùúrù lórí ẹ̀. Àti wípé gan fóònù dádì ò dáa. So tó bá pè wọ́n gan wọn lè gbọ́ ẹni tí ta bá ń sọ. So mo ṣe máa ra fóònù fún wọn ní ṣoko ní kò tiẹ̀ sọ pé fẹ́ pè wọ́n gan. Ẹnu mi ti fẹ́ pé òun fẹ́ ká lọ kí wọn. Wọ́n sí lẹ́yìn tí wọ́n travel. Okay. Mo ń bọ̀ 1 minute ní kitchen. Okay, love you. Love you too. Dara, baby, I'm coming. Ìwọ ṣá máa wòye náà. Dara, baby, Dúró, ibo ló mú mi lọ? Kí ló ṣẹlẹ̀? Tó dẹ̀ ń gbọ̀n, kí ló ṣe ẹ́? Tọ́pẹ́, ṣé wọ́n pè ọ̀rọ̀ kì í ṣe é sọ ní fìtílà àfi tí iná bá kú? Ọ̀rọ̀ ṣe sọ fìtílà tí iná bá kú ni. Sórí ilé ayé yàrá gbé láyé o. Bí yóò bàrà ilé ayé ìgbé, a kọ̀ lọ bẹ́tẹ́wú, a ní púpọ̀ tayọ̀. Òbí, ṣé o tẹ fábọ̀ ṣe wà yìí? Ṣé o wọ gbódù rì? Gbódù. Ọmọ yóò mọ kankan. Ó ṣàwọ́ kó wọ gbódù. Ó da ẹni rẹ̀ máa tẹ̀ ẹ̀fá. Máa mọ ẹ̀wọ̀ gbódù lé ní máa jẹ tẹ̀ ẹ̀fá. Máa fún ẹ ní nǹkan èèwọ̀. Torí èèwọ̀ ló wà fẹ́ tẹ lómi. Ajé wọ̀ ayé àbàjẹ́. Ẹni ni máa mú ẹ lé ìwọ̀ tọ̀dọ̀ tẹ̀ má bọ̀ kà lọ. Wá mo rò pé ó rẹ̀. Kí ṣẹlẹ̀? Nǹkan tí ó dẹ̀ kó dùn mí fún ẹ ní pé òrèyàn sọ fún ẹ pé o ti forí gbálẹ̀. Torí tó bá yẹ pé òrèyàn sọ fún ẹ, ó ló fẹ́ mú mi wọlé ìgbàlẹ̀. Ó fẹ́ mẹ́mi tẹ̀fá. Ó fẹ́ fàyà tèmi tẹ̀fá. Nǹkan máa ń ṣe ẹ o. Kò dẹ̀ lè dùn mí fún ẹ. Ṣebí torí oyó ni, ó jẹ tàárọ̀, oúnjẹ tọ̀sán, ó jẹ ta. Òun lábẹ́ ẹ̀ ṣe ń gbé fúkẹ́. Tó bá yẹ pé bí ti pa jọ̀nàjọ̀nà ẹnu ẹ, ó ní máa sọ fún mi pé ó fẹ́ mú mi wọlé. Ó dẹ̀ sọ̀hún. Tó òwe bẹ̀rẹ̀ ọlọ́gì, ó ti yé mi. Àti mọ oréyàn tẹ jẹ́. Àgọ́ tí múra yín lẹ̀ dáadáa. Àwa àmàwà tilétilé mà ní. Ó ti dá o. Ẹ máa fún ẹ lówó ìwọ̀n bàbá wa. Tọ́ni pa bu wọn àbọ̀ báyìí. Ẹ gbọ́dọ̀ bàbá bo wíjọ́. Panu mọ́ àbàfẹ́. Ẹ gbọ́dọ̀ bàbá fi fọ́hùn. Nítorí ìgbà yìí bá wí tọ̀run ń gbà. Òwúrọ̀ báyìí lóró ìjọ múlẹ̀ o. Tọ́pẹ́. Ààrẹ ìyá ń ṣẹ̀ṣẹ̀ rí pé ó rẹ̀ ni. Ó rẹ̀. Kò sí wàhálà. Ilé ọ̀la máa tó mọ́. Ṣé o wá rí gbogbo àṣírí ẹ̀ pátápátá? Ó ní máa sọ fún madam. Òpònú játijàti. Ẹ̀rí ó ní pẹntigóòṣì. Ó máa tá àṣírí tọ̀rọ̀ tèmi. Ó máa fẹ́ di mi síta. Ó dá o. Fẹ́ sí mi síta. Kẹ́mi kẹ́ kí wá fa ayé wọ̀n ẹ̀. Kó lè mọ̀ pé ayé ò pè méjì. Ayé kan ṣoṣo láyé tó wà ní ayé yìí. Àbíkọ́ tẹ ìṣọmọ yìí. Kò ní dá mú Kàsálí o. Ayé Kàsálí ò ní kú re o. Torí kiri tí n fi pawọ́ yìí. Kí n kàn fi pa pé àmúwọlé kí n jẹ báwí kí n tẹ̀ ní ifá èjì ògbè ni mo pè mi ò gbẹ́ta èjì ògbè ṣe kó tẹ̀ gbé Tọ́pẹ́ wá àjẹ tí mo gbogbo ẹ̀ mọ́ra wọn ṣé kí wọ́n dá búlọ́ọ̀kù lù náà kí n fi pílò méjì lera òkè bẹ̀rẹ̀ sí máa ṣe báyìí. Òkè wá fàyè mi dára Fọlá dára mo bá ọ̀run wá fàyè mi dára rere láyé. Báwo lọ̀rọ̀ ọmọ mi Fọlá àtọkọ ẹ̀? Dara. Abẹ́ mi. Àlàáfíà lọkọ ẹ wà. Olúwa ṣe. Ṣé kí n má tàn ẹ́? Àdúrà àgbà lórí ìfẹ́. Àdúpẹ́. Àdúrà àgbà o. Eégún ìhà ẹ̀ báyìí òun Ọlọ́run yọ jáde lọ fún lọ́kọ̀. Mo mà dúpẹ́ o. Ọmọ dáadáa lọmọ Túnjí o. Ṣé ló ń ṣe Dara báyìí bí ẹni ó gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Irọ́ ni. Sí tọmọ mi béèrè lọ́wọ́ ẹ̀ tí o ṣe fún. Irọ́ ni o. Ṣé ló jẹ́ kí inú ẹ̀ dùn ìdùnnú tèmi náà dẹ̀ ni. Àdúpẹ́ lọ́dọ̀ lọ èso níyà wọn. Èso níyà wọn kó ta fẹ́ náà nìyẹn.
ìdùnnú wa làwọn ọmọ wa. bẹ́ẹ̀ni. ìdùnnú wa làwọn ọmọ wa o kọ́lọ́run ń ṣàánú wa délẹ̀ lórí wọn ni. tó bá yẹ pé bí Túnjí ṣe rí ní gbogbo ọkùnrin ayé ìṣèlú àwọn obìnrin àní máa complain. wọn ò dọ́gba wèrè wà nú wọn asínwín wà nú wọn ṣùgbọ́n ṣàṣàlẹ̀ yìí tó dàbí ọkọ ọmọ mi. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èṣù ò ní yà wọ́n lágbára Ọlọ́run o ṣé ọ̀rẹ́ mi inú mi dùn. o ṣé sàmà wọlé lọ. o ṣé o. ó dàbọ̀. Màmí mo ti bu rice mo dẹ̀ ti bu ẹ̀wà ṣùgbọ́n gàdú díẹ̀ tó wà ń bẹ̀ mi ò fẹ́ dà kó má dàbí pé mi ò fi nǹkan kan lẹ̀ lé ṣùgbọ́n màá ṣe wọn pé owó díẹ̀. gbẹ́nu ẹ sẹ́nu jọ ìwọ tiẹ̀ ṣe wá joyè ọmọ tí ò lójú tì rárá ó tiẹ̀ sí lẹ́jọ́ tí wọ́n pín òfin tìjú kí ló ń ṣe é gan-an Bọ́lá. Màámi. ìwọ ti bu ráìsì tí o ti kí ló dé tó dá gbogbo lẹ́kọ̀ọ́ máa dà á lọ. Màámi. gbẹ́dùn òṣìṣẹ́ ń dà rẹ. wánú ṣèbí wọn ní tòkété bá dàgbà tó ọmọ ẹ̀ ló máa ń mú dàgbà ni kí ló ń ṣe é gan ṣé ọkọ ẹ tó fẹ́ sílẹ̀ dúró náà mo fẹ́ sọ àṣírí yìí fún mi o ṣé kò ṣiṣẹ́ ni. Màámi èdè máa wò ọmọkùnrin gbìyànjú o ó ń gbìyànjú o ẹ wò adìyẹ wa làágùn o irun ara ẹ ní ò jẹ́ ká mọ̀ o kẹwàá rí 50 companies lọ́kọ́ mi ti kọ lẹ́tà sí tó dẹ̀ sọ́pọ̀ máa pè é 50 companies wọ́n dẹ̀ máa pè é ní mo mọ̀ lágbára Ọlọ́run wọ́n máa pè é. Bálálé 1 2 3 4 5 títí dé 50 lọ́kọ̀ ẹ̀kọ́ application sí kó jẹ́ sọ fún kó lọ wo eré ẹ̀dá mi kó máa lè múnú ẹyọ kan nínú 50. Má lọ ó dàbọ̀ má transfer owó sí ẹ. bó tẹ jẹ́ kí n kó pété mú dání mi ní kó bọ̀ lọ́wọ́ báyìí jù ọ́ máa rí ẹjọ́. mo mà dáràn o. ẹjọ́. ta ni mo ṣẹ̀gàn lórí ó tún lọ́wọ́ mọ́tò. tó kọ̀kọ̀ lọ́wọ́ mi. Màámi 1000 ó sì máa dá o ó sì máa dá o ó sì máa dá o ó sì máa dá o. Ẹlẹ́dàá mi ṣebí wọ́n ní àtùpà ló máa ń tanná fọ́mọ aráyé rí tídìí tiẹ̀ máa ń ṣókùnkùn. ṣebí èmi gangan ni mo mú ìyá Fọlá Dára lọ sílé alájò tọmọ ẹ fi rí ọkọ gidi fẹ́. kí ló wá ṣe ní tí ọmọ tèmi ò rí ọkọ gidi ọkọ alálùbáríkà fẹ́ tó wá jẹ́ èmi gọ́gọ́gọ́ ni mò ń bọ́mọ mi ni mò ń bọ́kọ ọmọ mi. ẹ̀gbọ́n náà ìyá Fọlá Dára wá sọ fún èmi wípé kí àwọn ọmọ wa má ṣílé yà. dájúdájú ó ń fi Bọ́láńlé mi bú mi nìyẹn o wípé Bọ́láńlé ò rí ilé ire yà sí kò rọ́kọ gidi fẹ́. kò sí wàhálà. Kí ló ṣe àbúrò?
darling. Tunji. Mo jí lẹ́gbẹ̀ẹ́ mi ń sinmi rẹ̀. Mo wọ bathroom ò sí ńbẹ̀. O dẹ̀ wá dájú kò síbí báyìí. O tan TV ò ṣe anything. Kí ló dé? Mi ò lè rọrùn sùn. Pẹ̀lú ogun tó ń jà mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Tọ́lọ́run bá tètè ṣẹ́ ogun yìí fún mi. Mo lè má rọrùn sùn in the next 5 months. Ọkọ mi. Ọlọ́run mà ní jẹ́ ká rírọ̀ ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mẹ́wàá ń ṣe mí. Kò tiẹ̀ rélé. Mo gbálé mo gbàtà. Mo fi dúró ní bank. Torí pé mo gbàdúrà, Ọlọ́run dẹ̀ gbàdúrà mi, mo rí contract gbà. Gbogbo owó tí mo rí kó jọ, ó lọ bí 200 million. Mo wá kó yẹn, mo fi ṣe project yẹn. Ìjọba ti wà lọ́rùn mi báyìí pé tí mi ò bá parí iṣẹ́ yẹn wọ́n á gbé fẹ́ lómi. Ó bí pé gbogbo owó tí mo náà ti waste nìyẹn. Ọlọ́run ní jẹ́. Ọ̀rẹ́ mi tó dẹ̀ wà ní báǹkì rẹ̀, because of this BVN issue, mo tẹ̀ fẹ́ dọ́gbọ́n kí n lọ báǹkì mi. Ó ní tó bá ti jẹ́ orúkọ mi yẹn tó wà lórí BVN ni mo tún lò ń bẹ̀, wọ́n lè fún mi lówó mọ́. Because ó ti hàn wípé lórí BVN orí burúkú náà tẹ̀ ṣe yẹn ó fi affect mi dé. Now mi ò lè yáwó báǹkì, mi ò lè ṣe kọ́kọ́. Kí ni mo fẹ́ fi dúró? Kí ni mo fẹ́ fi dúró tí màá fi? I don't know what to do. 50 million. Wọ́n lé mi, wọ́n ṣe mí, wọ́n ṣe mí. Ó yí sókè. Ó mọ ohun tó ṣẹlẹ̀. Èmi náà lówó díẹ̀ l'account. Màá gbá gbogbo ẹ̀jọ́. No, I don't need your money. No. Bó jẹ́ ká arrange ká lọ bá dádì. Mo mọ̀ pé dádì máa bí ẹ help fún wa. Ó tún bọ̀rọ̀ jẹ́ ni. Torí ilé tí mo ti jáde, kì í sun orí àtàn. Ọkùnrin tó bá ti ń gbélé àná àbí tó lọ ń tọrọ nílé àná, orí àtàn ló ń sùn. Bí ò lè sun orí àtàn, bí ò lè ṣe. My dear, ọ̀rọ̀ orí bó ṣe ń sọ yẹn. O ní láti tẹ̀lé mi lọ sọ́dọ̀ dádì so that wàá lè sọ àwọn details yẹn fún dádì. Wọ́n á lè bí ẹ help. It's okay. Ó dá. Ìwọ ló insist mi ò fẹ́ lọ sọ́dọ̀ dádì o. Mi ò fẹ́ lọ, ìwọ ló sọ fún mi pé kí n lọ. Torí mi ò fẹ́ nǹkan tó bá fi rí mi as irresponsible guy. But kí ni kan ló kàn dà mí lójú? Sórí, tí a bá lè lọ sọ́dọ̀ dádì lóòótọ́, tó bá fún mi ní 50 million yẹn, kọ́ lọ ràn mí lọ́wọ́. Èrè tí n bá rí lórí contract yẹn, mo assure ẹ wípé kò lè jẹ́ 100%, má bínú, I'm being realistic here. But at least 75% èrè tí n bá rí, orí ẹbí ẹ ni màá ná sí. Mo pò lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Bó má bàrà jẹ́ mọ̀ ìsókè. Jẹ́ ká wọlé. Ìwọ ní mo ní Ọlọ́run fún mi tó fún mi níyàwó tó dáa tó báyìí. Ohun tó máa jẹ́ kí n dà ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n rí. Àmín, Ọlọ́run tẹ̀yìn jẹ́ ká rí. Mo mọ̀ pé dáàdì máa ṣe fún wa. It's okay. Ìgbà tèmi. Má ti torí yẹn lónìí sùn, jẹ́ ká wọlé lọ sùn. Ok. Kí lọ sùn? Báyẹ̀ kí n sùn ìgbà tí bá rí yẹn máa sùn. Òṣà òkè wá fàyè mi dára rere o. Wrong time màlélé ìbá ètò wá yìí. Èmi gan-an owó pọ̀ lọ́wọ́ mi lásìkò yìí. Má bínú mi nílé rí bí i. Tó o bá tiẹ̀ wá rí yá mi, bóyá kó bá mi bá ọmọ mi sọ̀rọ̀ àtọkọ ẹ̀. Bóyá kan sáré yá mi kí dẹ̀ lọ fi gbọ́jà tí mo fẹ́ gbà kó dẹ̀ dowó lẹ́sẹ̀kẹsẹ̀ má dá padà. Fọlá Dára àbí? Bẹ́ẹ̀. Sórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílùú kò sẹ́ni tí ó kàn. Òun àtọkọ ẹ̀ gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ń complain bitterly. Wọ́n láwọn broke gan. In fact, ìgbà tó fẹ́ send owó sí kejì ẹ̀ gan, ó ráhùn. Bọ̀ ó kàn ṣáà rí pé ìyẹn kan dandan òun láti ṣe, òun ló ṣe send ẹ̀ sí. Ìkejì ẹ̀ wo nìyẹn? Bọ́láńlé náà ni. Bọ́láńlé wo? Bọ́láńlé ẹ̀. Ó send owó sí Bọ́láńlé? Ó máa ń send owó sí dáadáa, ṣé ó mọ̀ ni? Ó máa. Kì í ṣe kan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta. Èmi ò mọ̀ ó. Kò sọ fún mi rárá. Anyway, gbogbo tó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ yẹn náà kọ́ ló yẹ káwa náà máa mọ̀ sí. Ó má bínú. Everybody ló broke lọ́wọ́ ìjọ. Tó bá wá síbò mi. Kò sí wá. Ṣé mo wá jàlejò ẹ ni? Ó mọ̀ pé tó bá wà máa ṣe fún ẹ náà. Ó ṣọ̀rẹ́ mi.
má bínú ṣùgbọ́n aláṣìírí ààbò lágbára Ọlọ́run ó ṣe ó dáa a sọ̀rọ̀ àbí. sá sórí ọkọ ọmọ ẹni tàbí ìyàwó ọmọ ẹni náà ló ń ṣe o lè bá help wá sọ́dọ̀ mi tí mo mọ̀ pé ó máa wúlò fún wa àtọmọ mi lọ́jọ́ iwájú kí n má wá ṣe tí mi ò bá ti torí anything láti ṣe ọmọ tó jókòó yìí ẹ̀yin ojú mi ni mo lè ti torí ẹ̀ ṣe anything fún ẹ. So you go through that period one way. Yeah. I've gone through everything. Ele is shocking me gan. Because ìgbà tí mo kọ́ fẹ́ ìyàwó mi tẹ́ máa sọ pé ẹ̀yin mi gẹ́gẹ́ bí ọmọ. Mi máa ń wò pé ṣó possible ṣàpé ọ̀kan ló ń rí èèyàn gẹ́gẹ́ bí ọmọ. Kó ṣàmì lẹ́nu ìgbà tẹ́ gbé ìwé òdìdí lé méjì lémi nìkan lọ́wọ́. Ẹ wo dájú ilé ìkọjá àfẹnusọ. Àmọ́ sórí mo appreciate nǹkan sir. Yes sir. Ẹ jọ̀ọ́ dájú. Ó ní document kan tẹ́ máa sign wípé ẹ really transfer ilé ìsìn mi ẹ jẹ́ bá mi sign because àwọn máa present ẹ fún. Okay, come on, bẹ́ẹ̀ jiyàn náà bẹ́ẹ̀ ò ṣe problem. I'll do anything for my baby. Thank you, Daddy. Yes, sir. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. Nǹkan tí mo kàn máa bẹ̀ fún ni pé má yẹ kó ju oṣù mẹ́ta tí o sọ yẹn lọ. Ọlọ́run ní sọ ẹ́ sí òhò ò ní jẹ̀bi o. Lẹ́yìn oṣù mẹ́ta báyìí kí gbogbo ẹ̀ padà sí ọwọ́ mi ni. Ẹ wo dáàdi kò tẹ̀lé tó oṣù mẹ́ta. Ṣé rí tí mo bá ti parí contract mo ti ná tó 200 million already. Wow. Yes. So ìgbà tí mo ṣe máa join ilé ìmọ̀ project mo ti ń ṣe within 2-3 weeks wọ́n ti send owó sí lọ sí Alimat supermarket kó bá mi get àwọn items ìwà ń bẹ. Alimat supermarket ó ti jìnnà ojú ṣe jẹ́ kó rà ní Third Street bẹ́yìn. Babe, I don't like this. I don't like this. Báwo ṣe máa rán ọmọṣẹ́ tó àwọn ẹni pé nǹkan jìnnà fún? Kí ni iṣẹ́? Òjò ń rọ̀. Tójò bá rọ̀ nǹkan. Àwọn ẹgbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń ta ata nínú òjò. Àwọn ẹgbẹ́ ń gúnyán nínú òjò tó máa ta. Àwọn ẹgbẹ́ ń ta sausage roll nínú traffic nínú òjò. What are you telling me? Òjò wo ló ń rọ̀? So màmá sanwó fún ọmọ ọ̀dọ̀. Mi ò lè ránṣẹ́ lọ síbi tó wù mí. Ó dá dìde wọlé kó lọ mọ umbrella. Stop that. Stop it please. Stop it. Kó lọ mọ umbrella bíi ti báwo. My friend lọ sí lọ kiri tó bá fọ́ umbrella ló máa gbẹ̀mí ẹ̀. Ẹ tó jò pa tó rò pa báwo ló ṣe fẹ́ jíjẹ gbádùn ilé ayé. But darling, kí ló tó ṣe ń kanra mọ́ ọmọ yẹn? I don't like what you do. You don't like at all. Ohun tí mi ò fẹ́. Ohun tí balẹ̀ ilé ò bá yẹ kì í jẹ, ìyàwó ilé ò kì í ṣe fọ́kọ ẹ̀. Why will you do this? Mama bá ọmọ ọ̀dọ̀ sọ̀rọ̀ wá dẹ̀ máa gbómi lóhùn. Tí má tẹ̀ ṣe nǹkan tó wrong, kẹ́kọ̀ọ́ ọmọdọ̀ yẹn lọ tán kó tó máa correct mi. Má máa gbómi lẹ́nu náà. You make me look less a man, bẹ́ẹ̀ ni pé mi ò tàṣẹ lé mi pa. Mo like ẹ̀ náà. Ọkùnrin ló lè gbàrú ẹ̀. Ó ti jẹ́ kí inú mi gan bàjẹ́. I need to cook myself with a drink. Kí ló ń ṣẹlẹ̀ nílé? Lámbébé. Lámbébé. Mo gbọ́ bó ṣe ń pariwo ni, ṣé kò sí? Mo ní kó wá bá mi ṣí gate mo fẹ́ jáde. Kí ni ẹ ṣí gate? Mo fẹ́ jáde. Ta ló rán ẹṣẹ́? Ọ̀gá rán mi ni wọ́n ní kí bá wọn gẹ̀ẹ́tì nǹkan ní supermarket. Ọ̀gá rán ẹṣẹ́ lójó burúkú yìí. Ṣé o sọ fún ọ̀gá kójò ń rọ̀ ni? Bóyá kò wọlé kó lọ bá mi sọ fún wọn. Jọ̀wọ́ bá mi ṣí gate kó jẹ́ kí n lọ jọ. Ẹrú màráyé wà. Dá mi ló ń jọ. Àwọn wo lẹrú ó dà ipò rẹ̀. Kò sí wàhálà. Ṣé o ṣẹrú ni? Dá mi ló ń jọ. O ṣẹrú. Ẹ ò bọ́wọ́ ẹ̀ ṣe ń gbọ̀n. Kíkọ̀ ẹ̀ ń bẹ̀. Dá mi ló ń jọ. Gbọ́dọ̀ pé nǹkan tó yẹ kán fọwọ́ gbé ló máa fọwọ́ gbé. Mo tó bá mo lè fọwọ́ gbé o. Jojo kó rẹ̀ lọ́jọ́. Alọ́bọ̀ ọmọ ọlọ́mọ nínú omi burúkú yìí
tó bá ń gbọ́ ebi apá alájí ọ̀tà ìyá jẹ kókó àjà òun ẹ lára bó ṣe wà yìí inú òjò burúkú kí ọjọ́ ni kí ọmọ ọlọ́mọ làwọn ń jẹ tòrótòró. nìyẹn ń sìn ó bó jẹ́ kí n máa pariwo mẹ́ ó dẹ̀ mọ́ pé mi ò láì kí n máa pariwo mẹ́ ó jẹ́ kí n look very irresponsible very heartless mi ò láì kẹ́ ẹ̀ náà babe jọ mo ti sọ fún ẹ má máa bá mi sọ̀rọ̀ lójú àwọn ọmọ ọ̀dọ́ bẹ́ẹ̀ mo wọ kitchen sí mo fẹ́ bu drink nínú fridge ọ̀rọ̀ ẹ ló wá ságbárí mi ọ̀dà má bínú ọmọ mi fine fine baby arẹwà ó yá gbàgbà kó mú drink ẹ tó like ẹni tí doctor recommend. Thank you. Pẹ̀lẹ́ ó yá mú dáadáa drink up mú dáadáa ó yá drink up. I love you so much. Is there another thing you want me to do for you? No. Tó bá dé àwa ṣe nǹkan tí n bá fẹ́. Èmi àti ẹ máa pẹ́ fúnra wa. Ó yá, drink up. Darling. Tunji. Dara. Tunji, please help me. I'm in pain. Dara. Ìwọ ló fi ọmọ àparò sábẹ́ tó ń gbin ọkà bàbà. Ó finú wénú. Ó jẹ́wọ́. Òṣàòkè wá fàyè mi dára Fọlá dára ọba ọ̀run wá fàyè mi dára rere láyé Fọlá dára òṣàòkè wá fàyè mi dára rere o. Ẹ̀tàn yìí ti ọ̀dàrà òdìdí o. Ìbílẹ̀ ayé lọ́wọ́ ayé sá o. Ẹ̀dá ayé ṣáàdá ṣe o. Lórí ọ̀láyé Fọlá dára o. Má tẹ̀síwájú. Fọlá dára o. Má ṣe kálẹ̀ o. Lẹ́ṣọ́ ènìyàn yìí máa tẹ̀síwájú. Fọlá dára o. Má ṣe ká.